wá di. ọkọ mi gbogbo ètí o wá ń ṣe fún wa yìí kì í ṣe pé ò tẹ́ mi lọ́rùn o ìwọ náà wo ilé bó ti rí bí bàbá rẹ bá ti jáde nísìn ọmọ ọ̀dọ̀ nìkan ló kù kò sẹ́lòmíì tibí tí mò ń sọ fún ọ pé kó o bí ọmọ bímọ ngbọ bá ti gbé wọn náà bá ti bímọ èmi náà mọ fi sọ́dọ̀ kí ló ṣe bí tí ń gbọ́mọ rẹ dání àní kò tètè ṣe kan èmi náà mọ tọ́jú ẹ àbí kí ni nǹkan tí ẹ rí sí. òun náà ń gbọ́. dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tí mò ń sọ fi sọ́wọ́ òsì rẹ ni o má fi jẹun o. a ní mo ti gbọ́. dákun. bó náà bá ṣe létí kunkun ó ti gbọ́ gbogbo tó sọ yìí ní ìsìn wo àwọn àgbà wọn kọrin kan wọ́n ní òní ọ̀hárá sọ lọ́ọ̀jà o ọ̀la ọ̀hárá sọ lọ́jà ọjọ́ àbákúlà sọ́dẹ̀ gbé ọmọ ní kára wo Ọlọ́run ní jákìtì ẹ̀ náà ò gbé. àní kò tètè ṣe kan. ṣebí wọ́n lọ ń tọ́jú wa yìí ọmọ tọ́jú wọ náà wá serious ọgbọ kọ serious Ọlọ́run àgbàdúrà ẹ̀ sọgbọ́ ẹ wò ó kọ́ tó lọ ọ̀rọ̀ yìí tá a tún gbọ́ ìbóyá rọ ní bóòtọ́ ni àbúrò rẹ̀ ló wá léńjò ní ló sọ eléyìí fún wa ó ní lẹ́kọ̀ọ́ bọ́ bá dẹ́kọ̀ọ́ báyìí ó ní obìnrin pupa báyìí lílá ni làwù obìnrin dúdú lílá ni làwù gbogbo ọ̀sà ńlá ọ̀tí ẹ̀mọ̀ kan sí kan dákun torí Ọlọ́run àní ọmọ là àmọ́ àrùn burúkú tí wọ́n pè é dì í Ọlọ́run oníjó kángun wa o. oníjẹ́rú ọ̀bẹ mi o ẹ̀rù ń bà mí. Ọlọ́run mọ̀jọ yàdọ̀ wa o dákun Ọlọ́run oníjó tọ́ sí ọ o. ẹ̀rù ń bà mí. àwa ò lè kó. wo àníkọ́ sọ́ra ṣe bọ́ bá ti níyàwó tiẹ̀ ní ìsìn ọ jìnnà sí èdè ọgbọ báyìí dákun torí Ọlọ́run torí ẹ̀rù ń bà mí o. ti gbọ́ ọ̀sẹ̀ o wo kọ́ tó lọ ọ̀kárí ọmọ yìí yàdọ̀ bàbá rẹ̀ fàdé ó lóun fẹ́ rí ọ. ó lè jẹ́ lórí tv yẹn ni. èmi ò lè sọ ń bọ̀ mọ́ òdìgèsì káyọ̀dé sí o. àpàdé láyọ̀ o lẹ́wọ̀n ọmọ ṣẹ́ o ọmọ sọ̀gbọ̀ mọ́rọ̀ àpàdé láyọ̀ o rọra o. Ó dà o, ó dàbọ̀ ọkọ mi o, ó dàbọ̀ ọkọ wa o. Ó sódì òkè wálé pẹ̀lú ségi ẹ o, wọn ò ní ségi o, kó ń bẹ̀ fún kọ̀mọ́ fún. àdúgbò kan bẹ̀lẹ̀ kọ́ ilé Oṣòdì Òkè Oṣòdì Òkè ló ń jẹ́ nínú gbogbo àdúgbò tí bẹ̀lẹ̀ kọ́ Oṣòdì Òkè lọ́lọ́run gbádé fún Oṣòdì Òkè gbolẹ̀ ó gbolẹ̀ Oṣòdì Òkè gbolẹ̀ ó gbolẹ̀ àdúgbò kan bẹ́ẹ̀ lè kọ́ ilé Oṣòdì Òkè Oṣòdì Òkè ló ń jẹ́. oníṣẹ́ ọwọ́ wà níbẹ̀ oníṣẹ́ ire wà níbẹ̀ oníṣòwò wà níbẹ̀ amúrabaṣọ ló ń ka ọ pocket speakers oníye area boys sísùn lọ́jà burata Oṣòdì Òkè gbolẹ̀ ó gbolẹ̀ Oṣòdì Òkè gbolẹ̀ ó gbolẹ̀. Oṣòdì Òkè gbayì ní gbogbo ayé kárí orílẹ̀-èdè kò síbi t'Oṣòdì Òkè ò lápẹẹrẹ. Oṣòdì Òkè àdúgbò ńlá operation sweep wetin you carry yellow fever àráìsà àkúdàáyà oríṣiríṣi
àti ọ̀pọ̀lọpọ̀ òkú Oṣòdì Òkè náà ń gbé. Oṣòdì Òkè gbayì ọpẹ́ yẹ. Oṣòdì Òkè gbayì. Kọ́lá àwọn tó la yóò dúró tì ọ́ sórí ilé ọ̀ní ṣubú dànù ọ̀ní tẹ̀lẹ̀ lójú ọ̀sẹ̀ ní tẹ̀ lódì bọ́ bá tẹ́ta ní ọmọ tó fún ọ èmi mọ ọ̀rọ̀ yẹn sí ọ èmi mo ní kí bàbá rẹ̀ ó kú ìwà kó wa fojú kàn mí ọ̀sẹ̀ ní bàbá ń gbẹ̀dọ̀ ọ̀ ẹni bá tẹ̀ ńlẹ̀ àtẹ̀gbé ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ̀ ọ́ tẹ̀gbé Kọ́lá mọ gbọ́ bá lójú kọ́ mọ́ ta ìjòyè láyé àwọn bẹ lẹ́yìn rẹ ọgbọ́n gbogbo tọ́ ọ lò torí bàbá rẹ ti ṣàlàyé pé gbogbo tọ́ ọ lò wọ́n ti yẹjú rẹ lẹ̀ àwọn bí àkábá ìlàsẹ̀ làkúrè pé túlétúlé kórè èèyàn borí kórè èèyàn mọ́ ní ṣe mọ́ kí gbèsè ayé èèyàn dàrú kí gbèsè ayé èèyàn pọ̀ mọ́lẹ̀ kí gbogbo rẹ mo ti ṣe lẹ̀ fún wọn ọgbọ́n wọn kò bọ́ ní ṣe ọ̀sùn máa kó lọ́lé máa yan fanda bọ́ bá ti wù ọ́ àfi kú Olódùmarè nìkan ló kù ikú Olódùmarè bẹ́ẹ̀ ni kí wọ́n wọ́n dùn mí yóò ti rẹ̀ ara ẹ̀ ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí pẹ̀sẹ̀. bàbá ẹjọ́ sá gbogbo àwọn ìtẹ́ ìsọ yóò yìí èmi ní Jésù ọkàn mi balẹ̀ kò sí wàhálà ohun tí èmi sọ fún bàbá kan bá mi sọ fún mi. Kọ́lá bó mọ̀ fún mi Jésù fúnra rẹ̀ sọ ó ní ẹbí ti bí tẹbi kẹsàrì fún kẹsàrì náà sọ kẹwàá fi tó ń bóun níbi tó ń wà yìí bí Jésù lọ́sọ̀. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ bàbá as a matter of fact èyí tí mo expect láti wá gbà lọ́wọ́ yín lẹ́yìn ni èyí tí mo bá yín sọ tẹ́lẹ̀ yẹn àwọn mo sọ pé bá mi wá oògùn jẹ̀dí afàtọ̀. eégún àti ìdàgbé ọwọ́ mi bá ọ ẹ̀yin ọmọ òde òde ọdẹ gbà kẹ́mínà ọdẹ bí ọ. eégún ìyẹn ìgbà wà ní wá. gbogbo ọ̀sẹ̀ tó rẹ̀ lẹ̀. gbogbo àwọn ọmọ ẹ lẹ́kọ̀ọ́. ọ̀pọ̀ ọ̀la bó bá jẹ́ sí yín òní mo ti bọ́ ọ̀sẹ̀ tó rẹ̀ lẹ̀ ń bẹ ní. mi ẹ jẹ́ máa bẹ lọ. obìnrin tó bá pàdé lọ ọ̀sàgbàpọ̀ ẹ jẹ́ máa bẹ lọ. ẹ jẹ́ máa bẹ lọ. eégún lóògù. ìyẹn gbogbo ní èmi mọ̀ ní o. nre ọ̀kàrẹ̀ ẹrù náà kìíní ilé ìbò kékeré tó fi ń mú gàásì àbẹ̀tẹ̀ gàásì kọ̀ọ̀kan lọ́mọ dàmú ìjọ mẹ́ta tó mọ̀ dàmú ẹ̀wò àwọ̀ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ náà. ọ̀kàrẹ̀ mo dúpẹ́ náà. wọ́n bẹ lẹ́yìn rẹ̀ ẹ̀ṣẹ̀ mo tó bá dúpẹ́ dẹ̀ tó dẹ̀. Oṣòdì Òkè Oṣòdì sàlẹ̀ kọ́ bá wọlé o Oṣòdì Òkè Oṣòdì ló lẹ́gbọ́ mọ̀ Oṣòdì Òkè Oṣòdì Òkè mọ̀ àwọn tó lọ Oṣòdì ló wà ní ẹ̀ Oṣòdì ló kèlò wọlé síbẹ̀ òkókó ní ìsàlẹ̀ kó ń bẹ̀ fún kọ̀mọ́tò ọ̀rọ̀ ọ̀gá mi gan sọ mo ò ní sẹ́yìn o dúró ọ̀gá mi dúró láti ṣèrògbé ẹlẹ́ ṣé ò sí. ẹ̀yin tó gbéra yín ni kí ni ṣáwa. etí ló ń dùn yín. ẹ gbéra yín. ojú ẹ fọ́n ṣé ó mọ̀ fún gbéra wa ni. ẹ̀yin adúrà àgbàlagbà méjì ẹ̀ gbéra yín. ṣọ́gbàlagbà ni wá. ọmọ ọdún mélòó ni wá tó ń pè wá lágbàlagbà. ẹ tiẹ̀ dàgbà rárá ọmọdé ni yín kí sì lọ́mọdé mọ̀ lẹ́yìn kọ́mọdé ó yí táyà kó sì tún fọmú ìyá ẹ̀ sí é ẹ̀yin náà fọmú ìyá yín sí é nínú ọkọ̀ nu. àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rẹ́ wa dákun mọ́ bínú ó yẹ kó ti mọ kọ̀dísàn tá a wà kó tó di pa àgbéra wa nù ọ̀pẹ. ẹ gbéra yín ẹlẹ́gbéra yín ẹ lójútì ládùúrú àyè tí ń bẹ́nu ọkọ̀ yìí ẹ wá rí bí jókòó àfi pé kẹ́sì jangirọ́fà mò ń bi yín léèrè. bàbá èwo ni gbogbo ilé ẹ jẹ́ ká lọ nà ọ́ àtàìmù ń lọ nà ọ́ ẹ̀dẹ̀ ń fi wá sọ̀rọ̀ bíbá ẹ lọ sí family meeting ilé náà.
kó tó di pé àgbéra wa nù ọ̀pẹ torí yóò bá sọ̀rọ̀ wọn pa lóru wọn ní bí egun bá ń lé ni ká máa rọ́jú bí tí ń rárá ayé ní rárá ọ̀run. ṣé ẹ rí mo ní kẹ́ máa mo ní òwe ayé àtijọ́ mo ló ti séǹgì lọ́jọ́ tó ti pẹ́ ẹ náwó gá òwe ẹ̀sìn àti pé tẹ́ ẹ bá pa òwe ẹ máa rántí Steve Atuwe of Africa tó ti di Steve Atuwe of International the one and only no rival God damn it tí oníkálukú yín oníbégún máa ń lé ní ká máa rọ́jú lẹ́kọ̀ọ́ nù níjọ́ òní nígbà tí eégún agódóńgbó tó bóde tí ń ṣeré lọ lóde náà wá yọ àdá làmínú náà ní aláǹgbá tó dúró sórí Yésù òun tèṣù lẹ́lẹ́jọ́ tí àwọn ọmọ òde ìsìn wọn mú eré burúkú ni làwọn àgbà yan fada nígbà tí ọwọ́ àdá ba ìkan lẹ́yìn ọrùn yéé gbélé o wá wo àwọn ọmọ kéékèèké bẹ̀ bí wọ́n ti sáré mo wá sọ fáwọn àgbà náà mo ní ẹni bégún máa ń lé ní ká máa rọ́jú òwe ayé àtijọ́ ni o bégún máa ń léèyàn kéèyàn náà máa ṣe kí ni kọ́ máa sáré ẹ wá sáré bọ́ọ̀lẹ̀ báyìí. wà á ní sùúrù àgbàlagbà ni wàá sí àgbàlagbà sí lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí náà jẹ́ àyànjú rẹ̀. lẹ́gẹ̀ẹ́sì ó mọ̀ mí. Mr. Wasiu Ayinde lẹ́mi lẹ́gẹ̀ẹ́sì mo tiẹ̀ mọ̀ ngbà mo ti rọrùn rẹ̀ àti bó ti pàṣẹ tí èmi là mọ̀ pé wọ́n ni. bọ́ọ̀ì mi ni. bàbá láàrin lọ èmi lè bọ́ọ̀ì yìí èmi lè bọ́ọ̀ì rẹ̀ ọ̀ bọ́ọ̀lẹ̀ báyìí ní sọ́yìn. a surprise yẹ mi ò ní fi ẹsẹ̀ kámẹ́rì bọ́ọ̀lẹ̀ ní mọ́tò yìí. mọ̀mí náà wá fọlọ́ ń búra pé mo fọ́ mú ìyá mi búra ẹ fi orí ara yín rìn bọ́ọ̀lẹ̀. èmi Àdìsá. èmi Àyìnlá ni. jókòó. bàbá kí ni gbogbo ilé ẹ dá wa lóhùn náà ẹ dẹ̀ máa yanjú ẹ̀ lára ara yín má ṣàfùyín lówó yẹn waste time wa náà èèyàn ní business appointment ẹ̀ fẹ́ lọ ṣe náà kí ni gbogbo ilé yìí náà. ìwọ náà ń ṣe àyọnusọ nínú ọkọ̀ ọ̀gá ò kálọ̀ ọmọ bó ti rí ni wàláì níṣẹ́ lọ dàbí aláǹgbá tó gbégò ojú tọ́wọ́ bá tún wá mọ ẹja Titus tí ọwọ́ àtàbàbà Titus tán ojú rẹ̀ méjèèjì báyìí yọ bọ́ọ̀lẹ̀ báyìí exactly bẹ́ẹ̀ lójú rẹ̀ ṣe yọ ńgbà tó gbégò ojú ìwé ewo jígí ńgbà tó bá gbé ojú ni. ẹ̀yin dẹ̀ mọ̀rọ̀ sọ gan-an bàbá. ilẹ̀ o balógun wẹ́dà. bàbá. ọmọ sọ̀rọ̀ n ò fẹ́ gbowó ọkọ̀ lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ torí kó sóde òkè ni ọ́ àmọ́ pọ̀ wá sí àyọnusọ òun ó gbowó lọ́wọ́ rẹ wọn ò tún ní fún ọ sẹ́ńgì mo lè tún lè já ọ lójú ọ̀nà. inú ti ń bí mi báyìí inú ti ń bí mi báyìí. bínúbínú ẹ lọ síra ró bínúbínú ẹ lọ síra ró ẹ wá bọ́lẹ̀. èmi bẹ́ẹ̀ ni má bọ́ọ̀lẹ̀ kẹ́kẹ́ mi náà máa lè. èmi ẹ má fi bàtà burúkú ìgò lẹ́nu. agbábo. àgbà wo ní sùúrù tèmi ní ọjọ́ lẹ́sẹ̀lẹ̀ o tèmi ní ọjọ́ lẹ́sẹ̀lẹ̀ tèmi ní ọjọ́ lẹ́sẹ̀lẹ̀ tèmi ní ọjọ́ lẹ́sẹ̀lẹ̀. ọ̀dọ́ mi gan an. sọ́ọ̀mù ẹ̀kọ́ nìyẹn. wọ́n ọlọ́pàá débì kọmíṣánná pólísì ní olè dìde. owó ní tí káyọ̀ oyè lú bàbá. sọ́ọ̀mù ẹ̀kọ́ nìyẹn. ọ̀dọ́ mi gan an. wèrè ìdájú wèrè ìdájú wèrè ìdájú ọ̀dájú mi gan an. sọ́rí wèrè ìdájú. ó ní lọ́kọ̀ dúró mi tó wà lẹ́ni o. jàǹjọ ọmọ pé olúkálukú ló dípò láyé ara ẹ̀ dípò tiẹ̀ ló lò nígbà tí ọlọ́mọ ọmọ lérí tó ọmọ lérí fọkànfọkàn máa wọn láì tẹ́lẹ̀ méjì rẹ̀ nílé. ṣe ilé ọkọ̀ kan ti ṣe bílẹ̀ ṣe báyà bí. wọ́n ti ọ́ ní tẹ̀wọ́ mi ò lọ sí ẹni ibi tí màá máa gbé mo dé. ibi tí màá máa gbé ni mo dé. ibi tí màá gbé ni. lẹ́sìn ibi ni màá tó hanrun. tọ́ọ̀sì mọ́ sáà ń bá lọ. mi ò lọ sẹ́ni bí àmọ́ mo bínú. ó dìgbà tó bá padà wàá bẹ̀ mí fúnra ẹ̀. kí ta ní padà. fún mi mo sọ. ẹ̀ ó sàn. àmọ̀ ríra pẹ̀lú ayọ̀ èmi ń lọ dúró bọ́sọ̀pù mi. wàá dẹ̀ sílẹ̀. wọn ò fi ọ́ lẹ̀. wọ́n ka mi ò bínú mọ́. gbogbo èèyàn ló ní àsìkò eré ọ̀tọ̀ àsìkò tẹ́ ọ̀tọ̀. Anamareu, anamafẹ́lẹ́fẹ́lẹ́. Ọmọ tó gbẹ náà báyìí. Ọmọdé. Ilé ìkéré díẹ̀. Uncle Ekason. Kásán o. Ẹ jọ̀ọ́ ẹ bí mi dé Èkó. Èkó ló ń lọ. Bẹ́ẹ̀ni sà. Wọ́n ìkéré jọ ẹni tó yẹ kó máa wọ lífti. Ẹ kọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ìdẹ kéré o.
jàre wo kò dáa kírú ẹ̀ máa wọ lift. ẹjọ́ tẹ́ bá lè ẹ̀bùn ẹ̀ máa sọ mí nídìí owó yín náà lẹ́lẹ́ wá ń fún mi. òun dẹ̀ dààmú ẹ̀ bóyá ẹ̀dẹ̀ yá mọ́tò wa ni. ẹjọ́ ẹ lọ. ẹ wá gbọ́ ṣé èèyàn wá ní gbé ọmọ kankan sùn lé mi bá a ṣe máa náà rí ètò bóyá ìmọ̀jọ́ wo la fẹ́ ṣe lé ìgbà papọ̀ ìgbà rẹ̀ tó bẹ́ńbẹ́ dáadáa sí ilé kò sí èsì níbi kankan àmọ́ gbọ́n tá a máa dá sí. Òṣòdì látúndé yìí ó Òṣòdì àwọn pọ̀ bí àpò ètò ń ṣọwọ́ sí ṣẹlẹ̀ ààbò àgbàlẹ̀ àgbélé. Sábà gbé o. Lẹ́kọ̀ọ́ mọ́ ni. Bolo sanwó ń gbé yẹn. Ìkòròdú ni. Ìkòròdú. Èmi náà máa ń ṣeré wá sí Ìkòròdú lẹ́kọ̀ọ̀kan. Àdúgbò wo ní Ìkòròdú? Lagos Road. Lagos Road. Lagos Road. Máa kọ àdírẹ́sì ẹlẹ́sìn. Tí ẹ béèrè orúkọ mi. Orúkọ yẹn mo sì máa béèrè gbogbo ìyẹn ni mo sì máa béèrè. Oyè ló ń pè mí ṣá. Ó lè tẹ́lẹ̀ torí bó ṣe ń ṣèmí ó lè ju pé kí n má béèrè orúkọ rẹ̀. Ó dẹ̀ láìpẹ́ nìyí o. Ó láìpẹ́. Ó fọ́ nǹkan ṣá. Ṣé o fẹ́? Mo fẹ́ tẹ bá fún mi. Mo lè fún ẹ. Mo lè fún mo fọwọ́ mú yẹn náà. Mo rẹ̀ lọ bá mi kọ àdírẹ́sì. Ẹ ṣe gan. Ìyẹn ti pẹ́. Kó mọ ohun tó máa ṣẹlẹ̀. Ṣé Ìkòròdú ni wọ́n lọ straight? Bẹ́ẹ̀ ni ilé ni mo lọ straight. Ó ṣeéṣe kí n sì dé Ìkòròdú lálẹ́ torí ti ẹni o. Mo máa ṣe kí n ní pé àjọ máa yà mí kan. Mo fẹ́ rí ọ̀rẹ́ mi. Ó ní ilé ìtura kan tí a ti máa ń pàdé. So, wọ́n jọ yà ń bẹ̀. Kò sí problem. Then, àwọn ọlọ́kùnrin jù. Kò sí problem. Mo ló ti ń ṣiṣẹ́ yẹn. Hot frames ni. Hot frames. In fact, màá gbé ẹ dé ibi iṣẹ́ yẹn jọ̀kan. Ẹ ṣe gan ní mi adé ẹ̀dùn. Tí bá wá gbé ẹ délé sí àwọn bọ̀dá ń kọ́ ṣé wọ́n ní sọ̀rọ̀. Ẹ fọ́ nìkan. Ẹ kú sọ pé ẹ fẹ́ mọ̀ bóyá mo ti marry or not. Ó yẹ kí n mọ̀. Ẹ wá nílò system. Ó dà àwọn bọ̀dá ń kọ́. Bí bọ̀dà lè ìfá mi ò tiẹ̀ mọ́ ó dà ìpọ́lọ̀ nǹkan sọ pé kí n láìkí torí kí ṣe gbogbo ọkùnrin tó bá pè mí máa ń dáná. Lóòótọ́. Bọ̀dá ò ní wọ́rí yín. Kò sí bọ̀dá kankan. Bí bọ̀dá. Àwọn ọmọ àdúgbò yóò lójú. Báwo náà ṣe máa wo orú tó dáa tó yìí? Náà ní rọ́gbọ́n dá sí látijọ́ yìí. Ṣé ń bá wà ládùúgbò yìí máa ti nǹkan ti ṣẹ́nu rẹ̀? Ìfá mi ò tiẹ̀ mọ́ ó dà ìpọ́lọ̀ nǹkan sọ pé kí n láìkí torí kí ṣe gbogbo ọkùnrin tó bá pè mí máa ń dáná. Lóòótọ́. Actually wọ́n sọ fún mi pé mo lórí obìnrin. Wọ́n sọ bẹ́ẹ̀. Ó kàn yín pé kì í ṣe gbogbo obìnrin tí ó bá wú ojú èmi náà lèmi náà máa ń wù ojú ẹ̀. Torí kì í ṣe gbogbo àdéhùn máa ń rẹ́wọ̀n obìnrin tó dáa bí irú ẹ̀ báyìí. Ẹ ṣe gan ni. Wọlé kúkú ẹ̀. Bídà wà ní ṣètùrà rẹ̀. Mo rí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ló ní kọ́ńplẹ́ksì ṣùgbọ́n ibí náà fún bàbá. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́yìn. Tá a bá ti ṣe iṣẹ́ kárakára tá a ti báṣẹ́ fánà tó bá di àkókò fàájì. Ó yẹ àwa ọ̀rọ̀ wá sí àwa. Tẹ̀ ní problem. Omi ní problem. Ṣé mo wà pa? Ní problem. Sórí bó ṣe wà rọra wà pa báyìí tọ̀dọ̀ tiẹ̀ mẹ́rin kò fẹ́ mi ṣe jù.
ìyàwó ni fọ́ṣọ́ lóde omi ló máa bá sọ̀rọ̀ mo fọ́ lóbìnrin àfọ́ tí mo kọ́ gbé ìwọ́dẹ̀ fọ́ ni máa gbégbẹ̀ omi ló máa bá lọ omi ló máa bá lọ omi ẹ̀fọ́ ṣe o Lord of Jesus Lord of Jesus Lord of Jesus. Ọ̀ṣọ́ tó wà ní ọwọ́ mi rẹ̀ fún ẹ àǹtí àwọn NNDP ní ìlà. Olúwa wá wà. Okay. And there's one woman wọ́n bèrè yín. Kí ló ṣe borúkọ ẹ̀? Wọ́n náà Ṣọlá. Ṣọlá kí ló lóun fẹ́? Wọ́n náà mú LPO wọn. Ṣé o ti máa ń wá bí tẹ́lẹ̀? Ojú yẹn fàmílì àbákanbákan ṣá. Okay, nǹkan wọlé. yín náà ní sọ lọ́run ọ̀rọ̀ yín ò ní sùn tó nílẹ̀ o ìbí tó wá da gbogbo akọ náà wọn ò ní tú aká báyìí n tó mú mi wáyìí ó jẹ́ n tó bà mí lẹ́rù gidi gan Kọ́lá ni mo rí lójú àlá mo sì rí àwọn ọmọ kéékèèké mẹ́ta kan wọ́n wá ń sáré lé wọ́n ń fà á wọ́n ní kó wá máa tọ́jú àwọn lọ́rùn kó máa tọ́jú yín lọ́rùn wọ́n ní kó máa tọ́jú ọ lọ́rùn ni wọ́n ń sáré lé e fún yìí wá mú mi omi ló jẹ́ kẹ́rù ó bà mo sáré jí látòjú oorun mi ló pé ọ̀run ti á jẹ́ kò tọ́jú ọmọ láyé mọ́ ọ̀run ló wá kù ẹ dákun ẹ gbà mí ilé ló bà ń lẹ́rù ẹ dákun ẹ ṣàánú mi torí ọ̀nà ẹ ṣàánú mi. ìbá Kọ́lá wọ́n ní kí Kọ́lá wa máa tọ́jú àwọn ọlọ́run bó ti rí nù kókó láyé sálàyé kan wọn bọ́ọ̀kù lójọ́ ni yé mi ìwọ ni fún ọ kó a máa tọ́jú àwọn ọlọ́run bí wọ́n ti sọ mi. àwọn méje kọ́ ló gbé àbáwọn mẹ́ta ni mẹ́ta péré mẹ́ta mú wọn sórí ibo àfi kí wọ́n ṣe. ibodè ayé àtọ̀run èmi mo ni wọ́n ń káwọ́
èmi mo ní wọ́n kà wọ́n sórí ibu kí wọ́n pé gba wọ́n sórí ibu àmọ́ kí ní kàn mọ́ fẹ́ kọ́ ṣe fún mi wá sọ fún Kọ́lá fúnra ara rẹ̀ kó wá fojú kàn mí. tó kó wá rí i. bọ́mọ̀ pẹ́ o ọ̀rọ̀ ara ẹni pé kó wá yọjú sí mi ọ̀dà bí n bá rí iṣẹ́ ṣe. ọ̀rọ̀ yóò ní sọ́ọ̀ tó láyé o ọ̀rọ̀ yóò ní sọ́ọ̀ tó láyé o èsì mo dúpẹ́ o èsì mo dúpẹ́ o èsì kó tó. ó ní ìṣìnà òrèrè jẹ lẹ́ni bá mọ̀ sí jẹ́ àmọ́ pé ojú rẹ̀ yọ. ó ní ìṣìnà òrèrè. Welcome, Oni. I love you. I love you. Olúwayé kọ̀ńdọ́tọ̀. Olúwayé dẹ́rẹ́bà kó bẹ̀rù fún kọ̀ wọ́n fara. Ṣọmọ tó wà wájú ẹ̀. Òpè ké wọ́n fàyà gbẹjọ màá ló fẹ́ yẹ ẹ̀dá sí i ọwọ́ sọ̀gì òkè. Olórí àwọn abirùnlẹ̀. Wàhálà ìwọlé pẹ̀lú sége àwọn ayé ló fi mí jẹ́ kì í ṣe mi. Èmi kọ́ ló sọ àwọn ayé ló sọ èmi kọ́ ló sọ ọ̀pá ìlà lọ bá wọn àwọn ayé ló sọ wá sọ̀rọ̀ jù pàṣẹ. Ẹnu ẹ̀ ò tí rẹ̀ sórí ibi tẹ́nu ẹ bẹ́ẹ̀ dé ibẹ̀ ló wà lórí gbà. Gbogbo àfàgò kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀san àké o.
Jannega tigilati na koki kakabani. Jan ọbalúayé o, ọbalúayé o, ọba mi tí àwọn Hindus ìbà ní Israẹli máa ń pè ní Jan. Olúwa gbogbo nǹkan tí n bá dáwọ́ lé lèyí tó máa yọrí sí rere torí pé mo mọ orúkọ rẹ tó ń jẹ́ Jan Nasikahe Zaraha. Jan Nasikahe Zaraha. Jan Tunghahi Mokbalala Jalagi Amege Jan Himmatra Jalagi Amege Bayaro Bayaro Bayaro. Kí ló ń ṣe? Are you going to work? Mo ń lọ. Alọ́wẹ́. Mo sáré ń enjoy story lọ́wọ́. Kò mú ìrẹ́ mímu tí mo gbé lọ lẹ́nu ojú ọ̀sẹ̀ tó lọ clinic. Wọ́n lọ wẹ̀ lóòótọ́. Ẹ̀ka jù ọ̀pọ̀lọpọ̀ mú àwọn ayé rántí ìjẹba ìní létí. Èyí náà ó fi ìgbẹ́rẹ̀ sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ wàá fẹ́ mi, o dẹ̀ ní láti fẹ́ mi. Bó bá fẹ́ mi lẹ́wà, wàá fẹ́ mi lélẹ̀. Mo ní mo nífẹ̀ẹ́ Kọ́lá, mo ní mo nífẹ̀ẹ́ o bọ́ ni, àní wàá fẹ́ mi. Òwe mo gbé ọjà sọ̀rọ̀. Ẹ̀pẹ̀lẹ́ o jàre. Ẹ̀pẹ̀lẹ́. O jàre. Nípa ọ̀rọ̀ arákùnrin yìí, o ti ṣàyẹ̀wò sí iṣẹ́ fọ́nrún ló ń bá yá o. Kí ló ń jẹ́ ìṣẹ̀kú ọ̀run sá? Àní fún ohun tó ti kú kọ́ máa bá ẹni tó wà lóde ayé jà, ilé ayé jà. Iṣẹ́ fọ́nrún nìyẹn. Àbọ̀ kí ló lè fà á? He hasn't offended anybody to deserve a thing like this. Èmi máa gbọ́ iṣẹ́ rí ìjàre. Ẹ má bínú sá. Ìjàre. Mo ní kò ṣẹ̀yàn tí wọ́n fi lè rán òkú sí kọ́ máa lé kiri. Ó ṣe orí ọ̀rẹ́ mo ti wò fínífíní. Mo rí pé kò lè dá pa adìyẹ àtúnikó tẹ̀ pa ọmọ ẹ̀dá lóde ayé ọmọ aráyé. Àmọ́ iṣẹ́ fọ́nrún ló bá jà ẹbọ kẹ̀lá máa rú ètùtù la máa ṣe fún. Bàbá láṣẹ máa ṣe ètùtù yẹn sí. Lọ́la ìka ṣe ètùtù. Àárọ̀ ọ̀sán àbálẹ́ ta. Bá tó bí aago 12 lóru ọgọ́jọ́ la máa gbẹ́bọ ẹ̀ lọ. Ẹ̀yin lẹ́ bàbá. Má débẹ̀.
kò sí problem. Bàbá jọ lọ ní gbàgbọ́ bá ṣe yìí ọ̀rọ̀ àtúbà tó jẹ́. Bàbá ti rí ẹni. Kí wá ní nǹkan tá a máa wá wá báyìí? Torí gbogbo nǹkan tí máa fi ṣètùtù máa wá yẹn. Ṣé ẹ gbọ́ mi? Tá a bá ṣètùtù ìtàn kẹ́ẹ̀dẹ̀ wà dúpẹ́ o. Ṣé ẹ gbọ́ mi? Ẹ wá dúpẹ́ o. Mo jẹ́rìí ní ẹ̀pẹ̀lẹ́ o. Mo ti sọ fún ká tó máa tọ̀ ọ́. Kò sí problem, Kọ́lá. I told you. Wọ́n kọ́ ni mo bá wí. Wọ́n lè kíyàn. Mo kí yín bóun lè fi dá mi lóhùn. Mo kí yín. Èwo la gbọ́? Ṣáyé lè ṣe. Tẹ̀ ìpínlẹ̀ láti jẹta. Tẹ̀ wá sí bíbá yìí. Kí lè ṣe bíbá yìí? Èmi àti mọ́mí ti fi sílẹ̀ for more than 1.5 hours. Èèyàn kan ló ṣe àsọ fún wa yìí pé ọ̀dọ̀ rẹ̀ ń dókítà mi báyìí máa wà. For the past 1.5 hours, a fẹ́ wọlé àrá ìwọlé. Ẹ wá jókòó kalẹ̀ níbà. Ẹ̀rẹ̀dẹ̀ ní gbọ́ lórí ọ̀rọ̀ ṣìnà ìnà. Nígbà tí ìjẹpájá gbé placenta yìí jẹ. Ẹ jọ mi lójú o. Ẹ jọ mi lójú gidi gan. Panu ẹ̀ mọ́. Mi ìpanu mọ́. Mi ìpanu mọ́. Panu ẹ̀ mọ́. Ẹ má dùn mí jáde kílẹ̀ náà mi fún sí. Ó yá jáde. Kì í jáde, má dé jáde. Mọ́ mi jáde ilé. Má jáde. Ìgbà yìí lálágbèrè máa tó mọ̀ inú odò tó wù ú dọ̀ra. Mami, máa kú o. Ikú bò. Kí ló dé? Kí ni nǹkan tó dé tó fi ló kù? Mami. Ṣé ẹ rí látijọ́ tí mo ti kó lọ́dọ̀ ni? Ọmọbìnrin olórí burúkú wọn ni o. Bó ló ti rí? Ni mo bá délé. Ó di ẹ káàbọ̀. Mi ti fọbìnrin lẹ̀ lé. Sẹ́yìn ló ṣe ló kù. Fóònù tí mo ṣe ẹ̀gbọ́n sìn, òun ni mo tún gbóhùn ẹ̀. Sẹ́yìn ló ṣe ló kù. Tó ò ní kú. Tó o bá ti ráyè kó wá bá mi lóko. N ó mú ọ lọ́dọ̀ bàbá Fádèyí. Fádèyí ò lè ṣe nǹkan kan mọ́. Fádèyí ò lè ṣe eléyìí. Apá Fádèyí ò lè ká. Àní Fádèyí ó ṣe é. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Fádèyí ò lè ṣe kó nínú ọ̀rọ̀ yìí. Yóò ṣe mẹ́wàá nú ẹ̀. Kí lórí tó fi sọ bẹ́ẹ̀? Tí mo sọ bẹ́ẹ̀. Ẹ mọ dókítà ọ̀rẹ́ mi. Mo mọ̀ ọ̀rẹ́ ẹ̀ tọ́tọ́jú mi níjọ́sí o. Ṣé ó mú mi lọ́dọ̀ bàbá kan. Ó ròyìn bàbá yìí, ó ní jẹ́ bàbá àràbà. Ó ní kò sí tó bá wà níbẹ̀ tí bàbá yìí ò ní rí. Tàbá mà débẹ̀. Ní bàbá bá bẹ̀rẹ̀ sí wí kàn ló ń wí kàn tán owó tó tẹ̀ sọ tiẹ̀ yé mi. Bàbá tá a ti rò bóun ló máa yanjú ọ̀rọ̀. Ẹ wá ní Fádèyí máa ṣe nǹkan kan. Sọ̀rọ̀ mi yí ọ, bá ti mú ọ lọ́dọ̀ bàbá Fádèyí tí mò ń sọ yìí, gèrègè báyìí ni ó fi gbogbo ẹ̀ hàn mí. Ó dá yín lójú. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá Fádèyí. Sọ̀rọ̀ mi ti yí ọ. Ẹ kára mọ́ràn yìí o. Lọ. Ẹni lè lẹ́ni kí n fẹ́yàwó. Fọkàn rẹ balẹ̀ mọ́. Gbẹ̀yìndà, ìṣìkú ọ̀run gbẹ̀yìndà lẹ́yìn ẹ̀, ìṣìkú ọ̀run ẹ̀ gbẹ̀yìndà. Bọ́lá wọlé o, ìṣìkú ọ̀run gbẹ̀yìndà lẹ́yìn ẹ̀, ìṣìkú ọ̀run. Olùkọ́ mi lónìí kankan. Èmi ò ní rònú. Ọmọ tó ń gbélé, ó gbọ́dọ̀ gbélé. Kí ló jẹ́? Èmi ní ti gbọ̀ngàn olórí àwọn àbíkú. Ìwọ gbọ̀ngbọ̀ olórí àwọn àbíkú. Ìyá ló ṣe ní kí n má gbẹ̀bọ̀ wá bí. Ẹ má gbẹ̀bọ̀ ilé yìí sílẹ̀. Wá. Ẹ káre ẹ̀yin ọmọ mi. Ìpàdé máa fà lénìí. Àwọn èèyàn ò tí ì dé láti ìrìn àjò. Ta ló tún fẹ́ lọ sí ìrìn àjò nù yín? Yéyé, mo fẹ́ lọ sí ìrìn àjò. Ọlọ́jọ́ mélòó? Ọlọ́dún mẹ́wàá. Ó fi àṣẹ sí. Aláyìí ronú lálágbèrè o, àmukùn má kọ́lẹ̀ ní ṣe ṣìná, ẹni ń jẹ wọn kì í ní láárí, ìgbẹ̀yìn
kankan sọ̀rọ̀ yìí látàná mi láìkẹ́ kó o dé bá mi sọ̀rọ̀ náà. Kó o dé bá mi sọ̀rọ̀ náà. Mojí. Kì í ṣe pé lè mọ ohun tí mo fẹ́ sọ. Àgbà tó ti sọ̀rọ̀ fún mi lánàá. Ṣùgbọ́n tí ẹni mò ń rò. Ìwọ gangan ló ń bọ̀dà. Náà, wọ́n máa ní kí ló kù mí kù bí tọ́lọ́run ṣe dé fún mi lẹ́yìn. Kí n fẹ́ yàwó, kí n bímọ ni. Ìwọ náà lè mọ ibi tí a ti ń bà bọ̀, èmi àti ẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo rò lọ, tí mo tún rò padà bọ̀, ṣe ló yẹ kí n sọ pé oyún tó níyì o kò filẹ̀. Dájú ìgbọ́dọ̀ gbọ́. Ó lè ṣe sọ̀rọ̀ ṣàmọ́ dájú tí mo ní. Bàbá ẹ̀ yẹn gan-an ni number one problem tí mo ní. Èkejì tún ni wípé ó wà ní school. Bàbá wo táyà tó máa bímọ sí, ṣe ló máa lọ bọ́ sí táyà tó máa ṣe exam. Máa lọ wò pé kí ni àwa lè ṣe sí. Then after that, wà lọ ṣe exam ẹ̀. Ó lè ṣe sọ̀rọ̀ báyìí, bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ẹni tí ò lọ sí school. Yíyà tó bá tẹ̀lé wàá ṣe exam ẹ̀. Just 1 year ló máa miss. 1 year ló pè ní just bẹ́ẹ̀. Èyí mo rò pé ó lè pay ẹ̀ jù. Ṣáà ni wípé cancel everything wà in good order. Màá kàn sọ pé ká ṣe marriage kò lè bímọ. Dájú ìgbọ́dọ̀ gbọ́. Ìyẹn náà lè lò. Kò wá tún gba ẹnu mi láti sọ pé kò lọ ṣẹ́ oyún. Lọ́ọ́ má jà rí nǹkan burúkú. Ìyẹn kí wàá ni mo fẹ́ ṣe sí ọ̀sán. Bóyá kó dọ́gbọ́n sí. Báwo irú ọgbọ́n wo mo fi dá sí? Ó lọ rí dókítà ni. Lórí dókítà. Kò yọ. Kí n terminate. So that tó bá parí exam ẹ̀ kúrò school ẹni bí dájú ẹ̀ ká ṣe gbogbo àwọn tó yẹ ká ṣe. Dá mo ti gbọ́. Màá ń lọ irọ́. Ṣé Òun èmi náà kí n sọ pé kò yọ oyún. But tí máa fẹ́ ro tára mi nìkan ṣe máa lọ́wọ́ kò fílẹ̀. Mi ò gbọ́dọ̀ fọwọ́ kan. Ṣùgbọ́n bí mo ṣe ń ro tèmi, mo tún ń ro tiẹ̀. Bọ̀sùmọ̀ pé kò dùn mẹ́mi náà nù ọ́. Kò dùn mọ́ mi nínú rárá. Àṣàjọpọ̀ àwọn náà ni bó ṣe rí. Gbogbo àpapọ̀ kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀sán àgbẹ̀ o àti tọ́jọ́ yìí ló dùn mí àrùnkárùn ló bàyẹ̀ orí ìṣìnà tẹ́ ó ní ìṣìnà òye lọ́rùn rárá o ó ní ìṣìnà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ó ní ìṣìnà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ẹni bá mọ̀ sí jẹ́ àmọ́ mi ojú rẹ̀ yọ ó ní ìṣìnà ọ̀rẹ́ ó ní ìṣìnà ọ̀rẹ́. Ó pákó tó yẹ òní rẹ̀ bì olùgbà kan bá di mẹ́ta èmi ìgbà yìí lára gbèrè máa tó mọ̀ inú ọ̀rẹ́.
mi padà láti ìrìn àjò. Dígbọ̀ngbọ̀, olórí àwọn àbíkú, kí ló tún padà wá ṣe? Yéyé, wọn àjá kí n pápá tó ṣá inú mi dànù. Ṣé ẹ tún ríṣẹ́? Ẹ rí. Ọ̀rọ̀ àwọn èèyàn wa pẹ̀lú oyún ṣíṣe wọn yìí, ọmọ tó máa ṣe, ṣé ó rí ibi tó ti ń padà bọ̀ ni, ó tún máa padà lọ síbẹ̀ sí. Mo fi àṣẹ sí. Yéyé, mo dúpẹ́ pé o fi àṣẹ sí. Yéyé. Sister, ẹ jẹ́ kí n bá dókítà sọ̀rọ̀. Adé, báwo ni? Mo jí ló tún gbẹdẹ o. Ṣùgbọ́n lórúkọ tó lóhùn ọ̀dọ́ rọ́bà. Mo sì máa lọ èmi pẹ̀lú wà lálẹ́. Kọ́lá wo ọ̀rọ̀ ara mi ti sún mi Ọlọ́run, ọ̀rọ̀ ara mi ti sún mi. Ẹlẹ́ẹ̀kínní Adélà lọ bá, ẹlẹ́ẹ̀kejì Adélọ́lá tún ló fẹ́ lọ báyìí. Má jẹ́ oṣù ẹ̀, fọkàn rẹ̀ balẹ̀, ọgbọ́n tí mo rí. Kọ́lá, ṣé lóòótọ́ ni wàá fẹ́ mi ṣe? Mo mi ìfẹ́ lùzẹ́, mi ìfẹ́ mìzẹ́ rárá. Kò dá ẹ lójú, fọkàn ẹ balẹ̀ wo ṣe báyìí, ṣe báyìí, fọkàn ẹ balẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, má bẹ̀rù, èmi tiẹ̀, ìwọ tèmi. Dígbọ̀ngbọ̀, kí ló tún padà wá ṣe? Ó fún mi ní oṣù mẹ́ta pé kí ó tún ṣá mi dànù, wọ́n àjọ ń dúró. Wọn ò jẹ́ kó dúró, ṣé ẹ̀ ń rí? Ẹ̀ ń rí sí àwọn èèyàn wa. Ibi tí ẹni tí olóyún ti sunkún àìrọ́mọbí, èèyàn kan tún ní tiẹ̀ tó tún lọ ń ṣe dànù. Àwọn èèyàn máa burú o, wọ́n máa yọ̀ dájú o. Ṣé o rí nǹkan tó tún máa ṣe? O tún padà lọ bẹ̀yìn. Bí tó ti ń bọ̀ yẹn, wàá tún padà lọ. Ṣé tí wọ́n bá tún gbìyànjú àti tún ṣẹ́ oyún yẹn? Ẹni yẹn o, bá mi mú lọ sí àjùlé ọ̀run kó wá padà wá sínú ẹgbẹ́. Ibi tí ọ̀rọ̀ mi dé, máa jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Fún ọ̀fàgò kẹ́yìn àparò lọ́jọ́ ọjọ́ kan ẹ̀sán àtẹ́ o. Ọ̀la kí ni èrò? Kí ló ní dáàdì wí? A ní kó gbàgbé ti dáàdì, mọ́mí ti bá mi yọjú sáìtì mi. Exam ẹ̀ dẹ̀ máa bẹ̀rẹ̀ ní next week. Kó tó di pé TV yọ, màá ti gbàgbé exam. So o ti wà pàǹtí ẹ̀ ni? Mi ò ti wà pa ọlọ́run. Má bọ̀ bí. Ó wà pa. Yóò. Má gbà. Kí ni mo ti wí? Inú wa gbà. Ṣé gbogbo èdè mò ń sọ látijọ́ ni mo fẹ́ràn ẹ̀ mo fẹ́ràn ẹ̀? Lóòótọ́ ni, bí mi ò bá fẹ́ràn ẹ̀ mi ní bá ṣe ń ṣọ̀kan kiri. Wo. Mo bọ̀. Jókòó mo bọ̀. Iṣẹ́ ọkọ mi. Wọ́n gbà. Olùsìmọ̀ lè fẹ́ kó wá kó bá mi. Kò ní jẹ́ bá àwọn ọmọ yẹn fàmú lọ. Ọgbọ́n wa ti máa dá sọ̀rọ̀ ẹ̀. Bàjẹ́. Wèrè.
Ta ló tún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Wọ́n ní máa bọ̀ bí. Lọ́kùnrin àdá fún ẹ. Kí ni mo rí? Ọlọ́dà fún mi. Ó yẹ káwé. Ó yẹ káwé. Kọ́mọdé àgbàtí wẹ̀. Inú dídùn ayọ̀ àlàáfíà kó máa jẹ́ tiwa. Gbé jẹ́. Oníṣekúṣe ọkùnrin o, wọ́n á gbé dúdú, wọ́n á gbé pupa, oríṣiríṣi títí, oríṣiríṣi àdélébọ̀, ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ńkọ́, àtàwọn ẹlẹ́rù àyà. Àwọn pọ̀ ní gbogbo wọn ẹ̀san ń bọ̀ wá o, ó máa jájọ́ ẹ lójú. Ó ti jájọ́ ẹ lójú, ó ti jájọ́ ẹ lójú, olójú panápaná. Olójú wáṣẹ́wáṣẹ́ olójú kọ́mọ̀ndù ó ti jájọ́ ẹ lójú. Ó ti kọ̀dí nínú iyọ̀ báwo ló ṣe ṣe ọ́ alágbèrè ọkùnrin báwo ló ṣe ṣe sí. Ó ti gbókù àparò ó ti gbá pọ́n báwo ló ṣe ṣe sí. Mo ṣe bọ́ ológun àríyá ló fi ń jayán. Mo ṣe bọ́ ológun àrùn karùn ló ṣe ń ṣe ṣìnà. Ìjì mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ò ṣáàgìgún wọn ti gun kí aládì báwo ló ṣe ṣe sí. Ó ti dájọ́ ẹ lójú, ó ti dájọ́ ẹ lójú. Olójú panápaná, olójú wáṣẹ́wáṣẹ́ olójú kọ́mọ̀lù. Ó ti dájọ́ ẹ lójú. Ìjọ̀gbọ́n dé o, wàhálà ti dé. Ọmọ sọ́sí ni lẹ́nu tán, ó tún buyọ̀ sí. Ìsọ́ kò ṣe é mọ́lá, iyọ̀ kò ṣe é ti dànù. Àrùn tó ń dára ọ̀rùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dà sí. Ọlọ́pàá tó máa mọ́ra, lójú àpẹẹrẹ. Kí ló ti fẹ́ ṣe yìí sí o? Ó ti dájọ́ ẹ lójú. Ẹ káàbọ̀ èèyàn ọmọ ẹgbẹ́ mi ní ìpàdé tó ń bọ̀ ìkọ̀ọ̀kan nu yín kí ẹ mú ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan wá ṣé ẹ ti gbọ́. Dígbọ̀ngbọ̀ báwo lòun ṣe rí. Ó ṣá oyún mi dànù kó lè ti lé ọ lọ sí àdúlé ọ̀run. Ó káre. Jọ wọ́n fi ibi kọ́lẹ̀. Wọ́n fi ibi kọ́lẹ̀. Ewúro tí a bá jẹ ewúro lọ́lọ́bọ̀rọ̀ kíkorò ní korò lẹ́nu àmọ́ kí ni ń gbẹ̀yìn ẹ̀? Ewúre lóko ló ń gẹ́ ajírẹ́bí ọ̀gá supervisor bíyàwó rẹ̀ Wùmí ti ń fẹ́wọ́ ló ń jalè ògbólógbò dìgbòlugi ni ayákìlá ni o ẹ sá fún ẹjọ́ bàbá ọmọ ló ṣàgbákò àṣídẹ́ǹtì yìí iṣẹ́ bọ́ àtúbọ̀tán ayéwádé àwọn ọmọ ló ṣe rédèrèdè kiri ìlú ìkúnlẹ̀ abiyamọ o iná sọ. Ibi ayé yìí lọ mẹ́mọ́, ibi ayé yìí lọ mẹ́mọ́. Ẹ̀mí ò láàrọ̀ ajírẹ́bí jóná mọ́lé fínfín ìyà yìí pọ̀ ṣé bọ́nẹ́gùn nígbẹ̀yìn ewúro ẹgbọ́n ta ló lówó sọmọ ń wà jáde nínú ilẹ̀ yìí báwo ló ṣe débẹ̀ ìfàní àbó ògùn ojú ògùn rẹ̀ ń bojì ta ló lògùn ta lògùn wáwọ́ sí ewúro ó korò ó kan gógó ajírẹ́bí wà ń bẹ̀ ṣọ̀mí ògùnmọ́lá pegedé ìyá níwẹ̀ níyà àgbà jẹ́mi sódìbò ní dókítà bàbá Suwe bàbá Latin pẹ̀lú mọ́ọ̀dàdù kẹ́kẹ́lẹ̀ ń ṣe bẹbẹ kílẹ̀ tí wá rí mọ́fì bàbá fòye gbé àti àwọn ọmọdé wọ̀nyí sí. Àjọ agbẹ́yìn gbogbo wa ò àmín. Ewúro ó kan gógó.
bóde mo dé mo fẹ́ wọlé o. káàbọ̀ ọmọdọ̀rin àsìkò rẹ̀ ti tó kí ẹ̀mí rẹ̀ padà sí ipò kí o sì fi bójú ṣe ilé rẹ̀ títí àsìkò rẹ̀ yóò tó. Kọ́láwọlé tó ráyè báyìí. Kọ́láwọlé àṣẹ ara mi ni tó ti rùn tó ráyè báyìí. Oyún tí ọmọ mi ní fún ẹ wọ́n ló ṣẹ́yìn fún. Kọ́láwọlé ó ṣe ìtọ́. Ó ṣe mí láàánú. Tí ò bá jẹ́ pé èmi àràbà gbàngbàmù tó gbọ́dọ̀ ṣe bí mi. Má jẹ́ kí obìnrin kan mọ̀ ẹ́. Abọ́gbọ́n mi, àmọ́ rere lolódùmarè ní kí wọ́n ṣe lóde ayé. Èmi àràbà gbangba ò má ṣe o. Ọ̀fẹ́rẹ́ ní gẹ́gẹ́, àwọ̀rẹ́lẹ́. Bàbá àràbà. Ẹ má ṣe báyìí fún mi. Ọ̀nà mọ́ mi o. Olójú panápaná, olójú wáṣẹ́wáṣẹ́, olójú kọ́mọ̀lù. Ara vigilante ra dem ṣe ra MT enjoy it gan. I'm enjoy night ẹjọ́ ṣe inú mi dùn yín gbà. Oríṣiríṣi àdélébọ̀, àṣàrà ọlọ́mọge ń kọ́, àtàwọn ẹ̀rọ àyàrá. Àwọn pàdé gbọ́ wọn ẹ̀sán bọ̀ wá. Wọ́n bẹ ti bọ̀. Kúlẹ̀ bẹ́ẹ̀. Olójú panápaná, olójú wáṣẹ́wáṣẹ́, olójú kọ́mọ̀lù. Ìgbónugó ò ní jẹ kókó jẹ gbá, Ọbàtálá ò ní jẹ pé kó jẹ kara wọn, èèyàn ò ní jó rẹ̀ kó jẹ pé kó. Ọ̀dọ́gìrì tó kù sí kí ló ń fẹ́ èrè ìpẹ́jánu tójú ti mú ti gbogbo ara rẹ̀ àpòmí lọ, á sì dẹrọ ìlú ẹ̀ lẹ́nu. Ṣé ìjẹ́ ká find out ibi tó ti bọ̀? Ó lè ló máa jẹ́ olè lè ní ó jẹ́ kó ti pẹ̀tà àgbèrè lọ́wọ́ ẹ̀ ní wọ̀. Ó lè nù. Wọ́n èso lè ọlọ́ṣàrà olóòlé ọ̀wà olè jàtìyà tó lè padà sọ̀rọ̀ ọlọ́ṣàrà Olú yẹ kó ìtọ́jú kó máa kiri nǹkan kápá bá tó bá yá ó kà wọ́n ó kà wọ́n ẹ̀ tẹ́jọ́ lọ́jà lè kọ́. Tó bá ti ká ìwé ìfọ̀ nígbà yìí Adémásùn. Ìsùn mọ́sẹ̀. Ò ń gbọ́. Sọ́nbù tí o máa sọ ọ̀rọ̀ ẹ lọ. Mo ṣọ́ọ̀dẹ̀ mọ́jú. Bíi ti báwo? Àràbà ẹ̀ òṣì tó mú mi lọ́dọ̀ ẹ̀.
má pe àgbàlagbà ní òṣì pẹ̀lú bàbá òṣì kí ló le tó yẹn. ó ní a máa gbẹ́bọ̀ ẹbọ yìí là ń gbé lọ bàbá dárin méjì ọ̀nà. ìbádé nǹkan náà ló bá yọ ló ní òun gbogbo ndókò ó ṣàkórúkọ ẹni kìíní kan lóhun lórí àbíkú. ó yọ láti inú ẹbọ àbí láti inú. ìdí ẹ̀ mọ̀ nowhere. tó ní àràbà gbọ́dọ̀ gbẹ́bọ lọ torí náà kìíní kan o. kí dẹ̀ ló máa ṣẹlẹ̀ kí n tó mọ tó ń ṣẹlẹ̀ kí ní rándù yìí. òun náà ti disappear. àràbà bá kọjú sí mi nítorí náà o kìíní kan ṣe gbá kan ṣàwó kan o ọmọ awórelé o ló bá fèmí nìkan lẹ̀ láàrin méjì ọ̀nà lóru dúdú. kéṣẹ́ lè nìyẹn o. tí mo lè ti ń sá bàràbàrà kiri kí n lè padà sílé ọwọ́ àwọn alága mo bọ́ sí. ètò wa burú jù náà ni pé ọmọ ti bí mo jí tá a ṣe kí ni fún mi. àṣọmọ bàbá àràbà ni pé aláàdé ọwọ́ àràbà ni mo jí bàbá àràbà kan ló wò àràbà ilẹ̀ sí ibi náà dé gan-an tí kìíní kúkú yẹn ti yọ ibi tá àràbà fi ilẹ̀ sí. ǹjẹ́ kí n dẹ̀ máa lọ kó sọ́wọ́ àwọn ìjìláńdé. ṣùgbọ́n nọ́mbà rẹ̀ ò yé mi dáadáa báwo ló ṣe mọ̀ pé ọmọ àràbà ni mo jí. bóyá pé mo ní kí ló ti ń jẹ́ gbogbo ndókò àbí kìíní kan ṣáà ń jẹ́ kìíní kan lórí àbíkú lóní kó wò. orí kí bàbá rà bá wò. bẹ́ẹ̀ ló ti rí gbogbo tí náà ń dáhùn. àbájọ tí bàbá já ẹlẹ. wọ́n ní òṣàbò lè gbè mí ṣé bí bó ṣe bá mi ṣé tí ò bá dẹ̀ lè bá mi gbẹ́bọ débi tá à ń lọ ṣáà lè mú mi padà sílé ló já mi lẹ̀ láàrin méjì ọ̀nà lóru dúdú. ọ̀rẹ́ kó yá ọmọ bó ṣe máa rí bàbá òun gbogbo òṣì tó ń ṣe kalẹ̀ kó mọ bóyá ìfẹ́ yanjú ọ̀rọ̀ táwọn wí. I have to get to the baba as quick as possible. lórí o mo gbọ́dọ̀. mo ní kí wọ́n rí yín tí ọ̀rẹ́ mi tí ó ní ẹ padà lẹ́yìn nígbà tí ẹ gbẹ́bọ lọ ní sá. ẹni bí ni ẹ ẹni bí ẹni ọ̀rọ̀ ni ẹ ẹni ọ̀rọ̀ ni ẹ ìkàsìn yẹn bí mo ṣe ṣe tí ẹ kí ìgbésí ayé ẹ dára nílé iṣẹ́ tó dálẹ̀ tó ń rí gbéga mẹ́. òwe àgbà ò yí padà wọ́n ní oore fẹ́ aṣèré gbàgbé bí mo ṣe ń ṣoore ẹ tó láyé tí ilé iṣẹ́ tó ń gbèrú tí gbogbo nǹkan dá fẹ́ ó tún lè pẹ̀lú èèyàn kan kẹ́ni ó ṣẹ́yìn fún abígbẹ́ mi lóbìnrin. kò rí bẹ́ẹ̀ sábà. má má pé bàbá kọjú kó jáde kó kó rẹ̀ fún mo ní kó jáde adé kó jáde àwọn ẹni bí jáde tí ò bá jẹ́ pé mo ro tán lọ́hùn pé èèyàn ọlọ́hùn ni mí olùdókòwò mi ò gbọ́dọ̀ ṣe mí bá ti jẹ́ pé ìwọ pẹ̀lú kí jẹ́ kọ́ bọ ìgbọ́dọ̀ jáwùrà ẹ̀yìn ẹni bí jáde jáde lé mi jáde jáde bí ẹni ọ̀rọ̀ gbogbo ìkà àgbàlagbà ìkà ẹni bí ẹni ọ̀rọ̀ ayé mà ṣòro òwe àgbà ò yí padà lóòótọ́ kò yí padà owó ọkọ yín kan. ilé pòfẹ́sọ̀ lẹ wà yìí. bẹ́là. rárá o pòfẹ́sọ̀ moscow lélẹ̀ ilé òun ṣe bẹ́là. ilé pòfẹ́sọ̀ lẹ wà yìí àwọn èèyàn yín lọ gbé yín wá sí ibi báyìí. wípé ẹ ò sọ̀rọ̀ mọ́ geere bí èèyàn ṣe ń sọ̀rọ̀. mo ń wò náà mo mọ̀ kí mo sun inú ilé àbí n ò sórí ẹ̀ ní mo kàn sùn kò jọ pé èèyàn lálàá
kọjọ́ bá ń ṣe gbólóhùn aṣọ kìí kọjọ́ pé bí kóbìnrin ọmọ ta síyàn kéèyàn náà máa ta sóbì kéèyàn wá máa lóhùn ò ṣe ń ṣe ń ò ṣe ń ṣe ń ò ṣe mo bí ìké tí mo rí mọ́ nu. ṣe rí ọmọbìnrin tẹ́ ẹ sọ yẹn gangan òkú ni ọmọ obìnrin yẹn. wèrè mọ làwọn obìnrin kẹ irú obìnrin ò sì wò lù. obìnrin kọ́ abara méjì òkú ni. níbo la rán ìrùn gbé ti bára ayé kan àmọ́ bẹ̀rẹ̀ sí sáfọ́ lọ́mú o tí mo bá ti róbìn tán lọ́mú báyìí wọ́n mọ̀ bẹ́ẹ̀rì fún ni ṣé gbogbo ẹni tán bá ti lọ́mú báyìí gbogbo wọn ni lòkú. abara méjì ni nínú mọ́tò lẹ ti kú abẹ́rẹ́ mọ̀ pé kò sí ẹni tí ẹ ò lè bú ṣá ẹni nínú kò sí ẹni tí ẹ ò lè bú. àwọn èèyàn sọ bẹ́ẹ̀. ẹ̀yin ẹ ò mọ̀ fúnra yín. àwọn èèyàn ní sọ. kódà ní ìsìn tí níbi tí ọ̀rọ̀ yìí dé dúró sí eléyìí á kọ́ ẹ̀yin àti àwọn tó kù yín ní ọgbọ́n àwọn kọ̀ǹdọ́tọ̀ tó jẹ́ pé gbogbo èrò tó bá ti wọnú mọ́tò ẹ ò ní mọ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn máa sọ̀rọ̀ tá tẹ́lómi bá ti gbaṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ní yín á rò pé òun gbaṣẹ́ ológun kò sẹ́ni tẹ́ ò lè sọ̀rọ̀ sí. ṣé ẹ rí Oṣòdì Òkè tẹ́yìn lẹ́yìn iná yẹn àwọn òkú ló pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkú náà pọ̀ ńbẹ̀ gbogbo bẹ̀ pátápátá ó yẹ kéèyàn máa ṣọ́ ẹnu ẹ̀. mo sọ náà pé èrò tó sòdì èrò yín pọ̀ lápọ̀jù wọn láti jẹ́ kán ti kẹ́ran mérò ni wọn ẹ̀mí gan ọ̀dà Òṣòdì mọ́ wọn sọ fún ọ̀kà dẹ́rẹ́bà ni ká mọ náà ìjọra tí ń bínú kọ̀ state n ò tiẹ̀ náà bí àbíkọ́ mọ náà òyìnbó yábọ̀ òyìnbó gan tún yá lẹ́nu jọ Òṣòdì Òkè lọ wàhálà wọn ọ̀nà bẹ̀ mọ́ ẹ dákun dẹ́rẹ́bà kan àti ọkọ̀. ṣé wọ́n gbé ọkọ̀ débi ni alẹ́ yìí nìkan náà gbé wá síbí báyìí. àbókù ti gbọ́kọ̀ lọ. ṣé bí ojú oorun lòkú ti báyìí. kètí báyàn lójú oorun ìṣẹ́jú mélòó ni òfin gbọ́kọ̀ gba dẹ́rẹ́bà ló ti mú dẹ́rẹ́bà tọkọ̀ lọ. tẹ́ bá délé ẹ máa yanjú yẹn ṣùgbọ́n fún ìdí eléyìí kọ́ gbogbo àwọn èèyàn yìí yòókù eléyìí àjọ kọ́ yín lọ́gbọ́n papọ̀ kì í ṣe gbogbo èèyàn pátápátá lèèyàn máa ń sọ̀rọ̀ sí ẹni ẹlòmíì ẹ gbowó lọ́wọ́ ẹ ní fún un ní ṣéǹjì. àwọn tí wọ́n ń wọ ọkọ̀ náà àtàwa tá à ń wa ọkọ̀ ẹ̀rẹ́ lóminú àwọn tí wọ́n ń wọ ọkọ̀ náà bí aláwọ̀ òkú ni bẹ́ẹ̀ bá wà láwa gan tá a jẹ́ dẹ́rẹ́bà àtàwa tá a jẹ́ kọ̀dọ́tọ̀ yìí á ti mú mi ò ti mú igbónú wa mi ò ti mú ọ̀pẹ́ yìí ẹlòmíì jẹ̀dígẹ̀dí ló lóhun ohun tí ó fi parí ìgò kan iyì mọ̀ ọ̀pẹ́ yìí òye yìí èmi bẹ́ẹ̀ tí wọ́n mi mú kankan àmọ́ pé ká ṣe èké ìbú ọlọ́run kan fẹ́ràn mi wọ́n ní nǹkan tọ́lọ́run fẹ́ràn kálukú. ẹnu inú. gbogbo yẹn ẹ̀rí fẹ́lẹ́fẹ́lẹ́ èèyàn lẹ̀ rí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí kò ní lè béèbù iṣẹ́ mi òwò mi ni kì í sú mi kì í rẹ̀ mi. àmọ́ lẹ́yìn tẹ́ ẹ ti sọ àlùbáàmù tẹ́mi náà ó kàn fún yín ni pé kẹ́ ẹ lọ tẹlifíṣàn irú tẹlifíṣàn FTV àbí AIT àbí kẹ́ ẹ lọ sí Channel 7 ẹ wà sọ fún gbogbo àwa kọ̀ǹdọ́tọ̀ o pé gbogbo kọ̀ǹdọ́tọ̀ o ẹ má bú yàn mọ́ o àbí tẹ́ ẹ bá ti róbì nǹkan o tó bá lọ mú àbómi tó bá ti dáa jù ká yẹra fún wọn ká mọ̀ gbé wọn wọn kò bè sọ́kọ̀ o. àwọn ò ní ọ̀rọ̀ tá a fẹ́ bá yín sọ ju wípé ẹ̀yin náà lẹ mú ara yín irú eléyìí sì á kọ́ yín lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ mú ara yín yẹn ẹ jọ sọ̀rọ̀ fúnra yín pé irú nǹkan tẹ́ ẹ ń ṣe yẹn kò dáa ẹ má máa sọ̀rọ̀ sí gbogbo èèyàn mọ́. ẹ ṣe àdúpẹ́ ṣé mo lè mọ ọ lọ ilé. ẹ máa lọ sílé ẹ padà sẹ́nu iṣẹ́ yín. Kọ́lá ìwọ ti jẹ̀bi sí ẹgbẹ̀rún sáwẹ́ ò lè sáwọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ó kúrò ní ìgboro ó wá wá sínú abúlé bíbá àgbélẹ̀wò ẹ̀dà ó wá ní quotation bíbá iṣẹ́ lè ní ẹ̀dà dáadáa ó tẹ́ ìdílé wọ́n fẹ́ dúró ní ọmọ àgbáyé láéláé orí ò ní padà èmi náà á jẹ́ àwọn èdè bíi iṣẹ́ màá fi irú ẹ̀ kọ́ fi. kí ló dé ọmọ yẹn ló tún yọ sí mi bàbá. ó yẹ sí ọ ayé rẹ ọ̀dẹ dá. èmi ọkọ ọkọ àjẹ́ ọkọ ẹ̀mí rẹ lẹ́kọ̀ọ́ lóògùn ayé àpá ayé wò sí ayé èmi ọkọ nílé ó sún mi o. èmi ò múlẹ̀ tó bá fẹ́ kán rí òun lẹ́nìkan rí. èyí tí àwọn fẹ́ kán rí òun ẹnìkan èrí ọ̀dà tó fẹ́ rí ọ ìwọ tó mo fẹ́ rí ọ. mo fẹ́ rí ọ. májè yìí olóró mo fẹ́ gbèjà ọmọ ẹ̀ ó ò lè rí mi tó o bá fẹ́ rí mi pàdé mi
lágbo ọ̀gẹ̀dẹ̀ tó wà lẹ́yìn ìkùlé ilé ẹ̀ kí ibẹ̀ láti máa fojú ajé kò ní sàn. alàyè àmọ́ bó kúrò jọ ni àbọ̀ kú àmọ́ alàyè lójó kébì ọ́ pàdé rẹ̀ lágbo ọ̀gẹ̀dẹ̀ pàdé rẹ̀ lágbo ọ̀gẹ̀dẹ̀. kébì ọ́ pàdé. kọ́lá ẹ má lọ káàbọ̀ ìwọ yọ̀ǹda mi kò sí tí ó sì ọ́ ìwọ fọkàn rárá rẹ balẹ̀ ó ti ní kí n pàdé òun wọ́n ti lọ́ọ́ pàdé rẹ̀. ẹ lọ ọkọ àbíkúlẹ̀ mi ọkọ emèrè ọkọ ọsọ ọkọ àjẹ́ ọkọ ẹlẹ́bọ̀lógún ọkọ àfáà àlùfáà ayé èmi ní gbogbo rẹ mọ kó pé jẹ́ kí n lọ kí n bọ̀ àyẹ̀ ò ní já ọ ẹ̀dọ̀ ò ní fò fún lájú rẹ̀ lẹ́ ò ní rí kankan ń bọ̀ àbíkú ayé àbíkú ọ̀run ń bọ̀ wọ́n jọ lójú èmi ọkọ ìyá rí rè mo bọ́ kọ́lá mo dé ń bọ̀. ẹ̀yin wò ẹ̀yin ìsìnkú àrùn o ẹ̀ ń fi lọ́wọ́ láti dàgbọ́ ọ̀gẹ̀dẹ̀. ìrọ̀lẹ́ wa pa mẹ́tàlá yìí ò tó bẹ́ẹ̀. Àṣẹ ayé, àṣẹ ọ̀rọ̀ ni, ọmọ ọ̀rọ̀ ayé yóò fi dà. Mẹ́ta náà yóò kó bẹ̀rẹ̀, láti lọ́wọ́ ẹ̀rọ lè pa. Bẹ́ẹ̀ bá tó bá fẹ́ bá àgbò wọ́n jẹ́ ní ẹgbẹ́ yìí, ọ̀pọ̀ olúwa fa yín. Mo dé o, olórí ibú ọ̀run mo dé, a ní ìpàdé rẹ̀ lágbo ọ̀gẹ̀dẹ̀ mo dé wá bọ̀. Ìwọ́dà bàbá wa kò kú ní gbogbo àlàyé ní dáhùn gbogbo igi tí elégbèdè bá fọwọ́ bàbá ìdú ni mo fẹ́ rí. Fọ́dé yìí yé wọ̀. Òde ọ̀ká rẹ̀. Èèwọ̀. Ajẹ́ kò ní kú sí ọpọlọ àjẹ́ ọ̀run jẹ. Ó ṣe èèwọ̀. Ọ̀bájọ́ mọ̀ mi ó sì mi tó jẹ́ ìwé tí kò rẹ̀ tó jẹ́ ìwé tí kò rẹ̀. Èèwọ̀. Èmi mo wí bẹ́ẹ̀ kọ́. Fọ́dé yìí èèwọ̀. Èèwọ̀. Fọ́dé yìí èèwọ̀. Àlọ́ ọ̀rọ̀ kí ìgbàgbé ni o. Èèwọ̀. Torí olúwo jí ní sáwọ́ òde ìwọ ojú Ajẹ́ ìwòrán kò ní ní sáwọ́ kú òde sí ìwòrán ọpọlọ ẹlẹ́gbẹ̀rún àjẹ́ ọ̀run jẹ. Ó ṣe èèwọ̀. wọ́n ní ìwọ Ajẹ́ òní àbí burú sí wájú oṣù lẹ́yìn ilé ọ̀dà méjì. wájú lọ ká lórí ìlànà. Èèwọ̀. Wọ́n ní ọ̀dún mílíọ̀nù tá ń bẹ Fọ́dé lẹ́yìn yìí ìlú ìjọba ìlànà èèwọ̀. tó lórí ẹ̀ sí táyà. Èèwọ̀. Fọ́dé yìí èèwọ̀. Ó ní ẹyọ ọ̀dà wọn tó wọ́n tó dùn ìjà lọ kú. Èèwọ̀. Ìjà wá ti gbé rúrú Ajẹ́ kò ní ìlà kú sí lákéwọ̀ ọpọlọ àjẹ́ ọ̀run jẹ. Ó ṣe èèwọ̀. ìwọ òkú tó ń Ajẹ́ sọmọ òní burú sí kó ṣojú lé méjì. èèwọ̀. Èèwọ̀. Dáàjẹ́ olójú láyè ṣe ní Fọ́dé ayé yìí rẹ̀ ó wá ti èèwọ̀. gbé rúrú ìlà lákéwọ̀ lẹ́wọ̀. Fọ́dé yìí èèwọ̀. Èèwọ̀. Ajá yìí kò ní burú títí kó pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ. Ó ṣe èèwọ̀. Ibo ni ibo la ibo ti wá. Èèwọ̀. Fọ́dé yìí èèwọ̀. Èèwọ̀. Mojísọ́lá ọmọ aláàké mẹ́jọ ọmọ àjọgbẹ́rú àjọgbẹ́kọ́ ọmọ wọ́rọ̀wọ́rọ̀ lórókè ọmọ òkè lágbèyìn ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sẹ́niyàn ó mà ṣe o àwọn wo ló dán ìwò. Lọ́wọ́ wá o ìwògbè aríran lọ wò ó ìwògbè aríran lọ wò wá ìrẹ́ni Fádèyí pọ́nrínkọ́ abìdí pọ́n yarí abìdí yá ọ̀pẹ̀lẹ̀jù abìdí rágbámù ó ní fáfọ́ olú ọ̀gán ó bù fún ọ̀pẹ̀kẹ́tẹ̀ oṣù wíyẹ́kẹ́tẹ́ òfurufú mọ́ ológbò dúdú abirùn jìẹ̀jìẹ̀ wà á gbà
bàbá Ifá o àràbà ni bàbá òkè mọ́ o èjì ògbé ni bàbá Ifá o àràbà ni bàbá òkè mọ́ o èjì ògbé ni bàbá Ifá o àràbà ni bàbá o wà gbà o wà dẹ̀ gbà ọ̀fẹ́. ayé yín àdá. bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yìí ni mọ mí ni ògbójúlọ́gùn tó máa ṣẹ́ǹkó Ṣàngó ní ọ̀pá yìí ẹ̀yin òkú lásánlá ìwọ́dún mẹ́. bómi tá a déhùn kìí ṣerú rẹ̀ èmi a máa tó kú pa tó kú òdúrà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì èmi ní í sí ọ ìwọ tí wọ́n fi ọjọ́ oògùn àwúrẹ́ oògùn àìkú ni wọ́n fi wọ òkú jò. a mọ̀ pé àwọn òkú kan wọn èròjú dasọ́ bójú ni abẹ́ríkà abẹ́sìkìtì kan wọn èròjú ráyè fokùn bọ̀ sí ara wọn ọ̀yá wa pẹ̀yìn dà tó máa lọ báwọn. máa lọ bẹ́ẹ̀. ìwọ á fi gbàgbé pé oró dàbí kóró dàbí rán oró níṣẹ́ lálẹ́ ẹ̀fẹ̀ ni kí oró bẹ̀rẹ̀ sí ní tọ́ gbogbo ara rẹ bọ́ ti wà. máa lọ bẹ́ẹ̀ máa lọ fọ ọ̀rọ̀ gíga mo ní ọmọ lọ. èèwọ̀ fọ́dé. bí a bá jẹ̀kọ́ àdáríjẹwé. tani. padà ìṣẹ́gun ọ̀run kò pẹ́yìndà kó padà sí bòjì padà sí bòjì ẹ̀ padà ṣògbọ́n ọmọ mi padà o padà yàbá jẹ̀kọ́ àdáríjẹ. bá a ti ń lọ òkùnkùn ni wà rẹ o òkùnkùn ni wà rẹ lálẹ́ rẹ̀ fọ́kùnkùn ọmọ bù ọ́ lọ bẹ́ẹ̀. ọ̀wọ́ agbèjà ọmọ mi ni. ẹ̀rín ẹ̀ pa mí. olùgbèjà máa borí gbogbo ọ̀pọ̀ mi. ilẹ̀. ṣé o ti yìnbọn ẹ̀ tán. kọ́tán. túbọ̀ yẹn tó kù wọ́n ní ẹni bá mi kùkùté igbó ara ẹ̀ ló mì àwọn sọ̀gẹ̀dẹ̀ gbẹ̀kẹ̀ orí ara ẹ̀ ló máa gbélé. wọ́n ní kó bá mi rẹ̀ bẹ́ẹ̀ irun kẹrẹ fà bàjá. àwọn mímọ́ ní tàwa àwọn àgbàyàn la ní ẹgbẹ́ àràbà gbẹ̀ngbà bàwá ká àgbàyàn la ní. irùkẹ̀rẹ̀ bá tún gbèrò kékeré nìyẹn o lórí kékeré lórí ẹ mo ní kékeré lórí ẹ ìdán kékeré ni mo pa fún ẹ yẹn àwo mímọ́ ní tiwa àwa ò gbọ́dọ̀ ṣe bí mímọ́ ní tó lódùmarè ó mọ̀ wípé ọmọ ẹ òun ló ṣẹ́yìn fún ọmọ mi tó fi dèrò ọ̀run ó wàá gbèjà ọmọ ẹ. ọmọ mi lọ ṣẹ́yún fọ́mọ rẹ. èmi ni mo sọ bẹ́ẹ̀. akọ́láwọlé mi ọ̀gọ̀ tí ń bẹ nílé mi lọ ṣẹ́yún fọ́mọ rẹ. òun ló ṣẹ́yìn fún ọmọ. araba. mi ni mo sọ bẹ́ẹ̀. mímọ́ ní tó lódùmarè kó máa wádìí ohun gbogbo dájú kó tó ṣe ìdájọ́ tí ìyá lọ́rùn. ẹ̀yin irúmọlẹ̀ tí ẹ̀ ti bínú kọjá ààyè báyìí. araba. oúnjẹ. ọ̀rọ̀ lọ́wọ́ arí bó ti rí yìí o. awo àmọ́ gbáwo nígbọ̀n wọn lóòótọ́. bẹ́ẹ̀ni. àfẹ̀ gbáwo nígbọ̀n wọn awo atẹ́ awo afàyà. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. èmi la wá lè ṣe tí n ti ń bẹ ńlẹ̀ yìí o. tó kú ọmọ rẹ ò ní lé ọmọ mi kiri mọ́. ọmọ tèmi ìfẹ́ oyún tí ọmọ ẹ̀ṣẹ́ ó ní ò jẹ́ kó rọrùn wọ̀ báyìí. ọmọ rẹ ò rọrùn wọ̀. bẹ́ẹ̀ni. àwọn orúmọlẹ̀ àgbálá ayé tìsálú ọ̀run ń bẹ lákàwọ́ mi ìkáwọ́ mi wọ́n wá wọ́n bá yá ti rí rọrùn wọ̀ tọmọ rẹ. ipá mi kan á dàgbọ́ sí. ọgbọ́n wo la máa ga sí. mo gbọ́ sórí ojàre ọmọ ẹ̀ Kọ́láwọlé á gbé ẹbọ á gbé lọ sí ibojì. bójì ọmọ tó kù. bẹ́ẹ̀ni. òkú rẹ ò ní lé mọ́. kò ní lé mọ́. bójú bá yẹjú. kóun má yẹ hùn bó ṣe máa jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o má gbàgbé o má gbàgbé o má gbàgbé o.
fẹ́. ọmọ mi ọgbẹ́ bọ́ ìsìnkú wọn padà bájínátù mi ọ̀sẹ̀ sí báyìí rí bájínátù mi ṣẹ̀sìn ọmọ ṣéwù ọ̀gbápa lọlé àràbà yámuyámu èmi ò gbójúlóògùn sọ máa jẹ́ níkù ẹni mọ̀ òkú ẹni kò ọmọ kúkúrú bí kú ẹni kú rán pa ni láàjì lọ́sàn-án gan lèmi ń pààyàn ọmọ mi ọgbẹ́ bọ́. ayé yín ò ní dà òfò lẹ́sìn ẹ̀yin èmi ni èmi ò gbójú lóògùn tó máa jẹ́ kó o lè jà kú dẹ̀ ẹni àti ìgbẹ́dọ̀ bí ara rẹ̀ ojú ọ̀nà agbáńdálá bẹ́ntì kákájá èmi ni tọmọtọmọ lẹ́sọ̀fọ̀ tẹ̀bí lẹ́sọ̀fọ̀ lọ́ọ̀rí kọ́lá kọ́lá ìwọ lọ jẹ̀bi. ó ṣòdì òkè lọ́dẹ kàgbákò rẹ̀ ọmọ tí ó ṣòdì òkè ó ṣòdì òkè kàgbákò ló ṣòdì òkè ọmọ tí ó ǹjẹ́ ọ̀ṣẹ́yún múyà bọ́ ṣẹ́yún iwájú rúmọlẹ̀ lọ́wọ́ ẹ̀ mo ṣe ọ̀ṣẹ́yún múyà ọ̀kàrí ǹjẹ́ ọmọ náà kú àbí òkú. Òkú ọmọ náà lè yí ọkàn. Òkú ọmọ òun ní ilé òkè mọ̀ òkú. Òkú rẹ̀ ní tẹ̀ ọ̀la ààbò. Kọ́lá mo wá látúnṣe. Èmi mọ̀ ń bẹ wájú rẹ̀. Ẹ̀yin ló wọlé wọlé. Ẹ̀ṣẹ̀ wọlé. Ayé ni wọ́n dá. Wọ́n ní nígbà wọn. Ògúnlákáyé ọ̀sẹ̀ mọ́lẹ̀ lómi ilé bẹ̀rẹ̀ wẹ̀ ọ̀làsọ̀lẹ̀ nígbà tí wọ́n bóra ṣàgbó olókòṣe rẹ̀ fún jẹ́ iye àkàtà yẹrìyẹrì iná lójú iná lẹ́nu ọkọ ya mo dúpẹ́ o Ọbàtálá Ọbàtásà ọba takuntakun tí bẹ lóde ìrìnàjò mo dúpẹ́ o. ọjà ìbílẹ̀ ọ̀dọ́ okú rẹ̀ nílé ọ̀kẹ́ àtúnṣe wa ń bẹ́ mẹ́ ẹ̀bọ̀ lọ́ọ̀fẹ́. sọmọ ibojì ọmọ tó kù mo mọ ọmọ ẹbọ lọ gbé ètùtù lọ ṣe ọgbẹ o bọ bá ti pé ayé rẹ ti rójú ọ̀rọ̀ rẹ ti dájú ẹrù kò sí ti bọ ọtí ń bá lé ìgbé ọgbọ́n mi wọ́n gbé ọmọ gbé wọ́n jáde jẹ́ ìsinmi adé ọmọ gbé ọmọ gbé.
gbé fún ẹ jọ kó fún mi lọ́rùn lẹ́ o kó má yọ mí lẹ́nu mọ́ àṣìṣe ni o jọ àṣìṣe ò gbọ́gbọ́n o jọ má yọ mí lẹ́nu mọ́ o jẹ́ kọ̀ọ̀kan balẹ̀ dáyé mi o. Kọ́lá 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 kí ló dé tó ń yọ mí lẹ́nu mo múra pé kí n máa jáde lọ ni o tún dé o tún wá yọ mí lẹ́nu kí ló dé. má bínú ẹ̀fọ́ tó ní kí n gbé wá fún ẹni mo gbé wá jọ má bínú èṣì ló ṣe má bínú. o ṣẹ̀ wá ń bẹ̀ mí ní ìsìn pé kí n má bínú lẹ́yìn ìgbà tó dẹ́mi mi légbodò tán o ò jẹ́ kí n ráyé gbé o ò sì jẹ́ kí n rọrùn wọ̀ ìwé tí mò ń kà ò jẹ́ kí n kà á tán o lọ ṣẹ́yún fún mi tipátipá o dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi tí kì í bá ṣe ti bàbá mi àràbà tó ti fi Ọlọ́run Elédùmarè bẹ̀ mí mi kì bá tún járí tiẹ̀ rárá a tún wá wí tán. wá gbé fún ẹ jọ kó fún mi lọ́rùn lẹ́ o kó má yọ mí lẹ́nu mọ́ àṣìṣe ni o jọ àṣìṣe ò gbọ́gbọ́n o jọ má yọ mí lẹ́nu mọ́ jẹ́ kọ̀ọ̀kan balẹ̀ dáyé mi o. Kọ́lá 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 kí ló dé tó ń yọ mí lẹ́nu mo múra pé kí n máa jáde lọ ni o tún dé o tún wá yọ mí lẹ́nu kí ló dé. má bínú ẹ̀fọ́ tó ní kí n gbé wá fún ẹni mo gbé wá jọ má bínú èṣì ló ṣe má bínú. o ṣẹ̀ wá ń bẹ̀ mí ní ìsìn pé kí n má bínú lẹ́yìn ìgbà tó dẹ́mi mi légbodò tán o ò jẹ́ kí n ráyé gbé o ò sì jẹ́ kí n rọrùn wọ̀ ìwé tí mò ń kà ò jẹ́ kí n kà á tán o lọ ṣẹ́yún fún mi tipátipá o dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi tí kì í bá ṣe ti bàbá mi àràbà tó ti fi Ọlọ́run Elédùmarè bẹ̀ mí. Èmi náà ní kí n wá mú ẹni kájọ lọ́mọ ṣe tọkọtaya lóde ọ̀run kọlu níwọ̀n ọba àgbà tí wọ́n ti jẹ́ kémi náà wọlé. Mo wá rò pé léyìí á kọ́ ìwọ àti àwọn ọkùnrin bíi tiẹ̀ lọ́gbọ́n wípé ìwọ̀nba là ń tọ́ obìnrin lájẹ̀ ṣẹ́yún fún obìnrin mi ṣùgbọ́n mo dáríjì ẹ̀ kó máa bá tiẹ̀. Oshodi Oke gbọ́lẹ̀ ó gbọ́lẹ̀ Oshodi Oke gbọ́lẹ̀ ó gbọ́lẹ̀ àdúgbò kan bẹ́ẹ̀ lè kọ́ ilé Oshodi Oke.